Jésù pè wá lọ́sàn-án lóru láàrin ìrùmí ayé lójoojúmọ́ la gbóhùn rẹ̀ pé Christian ẹ tẹ̀lé mi. Jésù pè wá láàrin làálàá ayé wa búburú yìí, láàrin afẹ́ ayé òun wí pé Christian ẹ fẹ́ràn mi. Àwọn apọ́stélì ìgbàanì ní odò Gálílì ni wọ́n kọ́ ilé ọ̀nà sílẹ̀, gbogbo wọn sì ń tọ̀ lẹ́yìn. Láàrin ayọ̀ àtẹ̀kùn wa, láàrin ìrora wọ́n ṣì tọ̀tàn ló ń pè lóhùn rárá pé Christian ẹ fẹ́ràn mi. Olùgbàlà nípàdé rẹ̀ jẹ́ kí n lè gbọ́ ìpè rẹ̀, fetí gbọ́rọ̀ fún gbogbo wa, ká fẹ́ ọ ju ayé lọ.